ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ kwara ti sọ̀rọ̀ o abdulgani yahaya magaji àti mọ̀lẹ́bí rẹ̀ ilẹ̀ tó wà níbùdó ọ̀ṣọ́ tẹ́ ẹ sọ pé ẹ̀yin lẹni kì í ṣe ti í mọ́ o ẹ lè sọ pé ẹ̀yin lẹni mọ́ nítorí pé ìjọba ti fún yín lówó gbà má bínú lórí ilẹ̀ ọ̀hún èyí ni ìdájọ́ tílé-ẹjọ́ gbé kalẹ̀ o. lọ́jọ́ ajé monday ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2025 tá a wà yìí ní onídàájọ́ nílé-ẹjọ́ gíga kan tó fi ìlú ìlọrin ṣe ibùjókòó ìyẹn adájọ́ al isaac ló gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ o lórí ilẹ̀ kan tí wọ́n ní ó jẹ́ éékà mẹ́rìndínlọ́gọ́rin lẹ́yìn tí wọ́n ní ó wà níbùdó ọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ gúúsù ìlọrin ìpínlẹ̀ kwara adájọ́ ní abdulgani yahaya magaji àti mọ̀lẹ́bí rẹ̀ ilẹ̀ yìí kì í ṣe ti mọ́ ẹ lè máa sọ pé ilẹ̀ ni nítorí pé ẹ ti gba owó gbà má bínú lọ́wọ́ ìjọba lórí ilẹ̀ ọ̀hún o tí adájọ́ sì fi ọwọ́ sí ó fi dá ẹjọ́ tí wọ́n pè ó fi dà á sínú kànga tẹ́ ò bá gbàgbé láti ọdún 2018 ní mọ̀lẹ́bí mágàjí olùpẹ̀jọ́ ni wọ́n ti wọ́ àwọn mọ̀lẹ́bí kan wọ́n wọ́n lọ sí iwájú onídàájọ́ matthew adébára tó jẹ́ pé ó ti fẹ̀yìntì báyìí tí wọ́n sì ní kó bá wọn gba ilẹ̀ àwọn padà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí babaláwo akórèdé abdullahi sọ́líù isiaka sọ́líù ní àwọn tí mọ̀lẹ́bí mágàjí tí wọ́n lọ sílé ẹjọ́ fẹ́yìn sọ pé kádájọ́ sọ pé àwọn làwọn nílẹ̀ kì í ṣe àwọn babaláwo akórèdé nígbà tó yá ni onídàájọ́ matthew ló fẹ̀yìntì lẹ́nu sí ọba tó sì jẹ́ pé wọ́n gbé ẹjọ́ náà wọ́n tún tàtàkò rẹ̀ lọ sọ́dọ̀ onídàájọ́ al isaac níbi tí òun ti wá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ báyìí nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ al isaac ó ní lẹ́yìn tóun ti wo ìwé ìpẹ̀jọ́ wọn fínífíní àwọn ṣe ìwádìí lórí ilẹ̀ tí àwọn mọ̀lẹ́bí olùpẹ̀jọ́ tí wọ́n ń sọ yìí òun rí i pé àṣà tí ò ní kan ni òfútù fẹ́ tẹ̀ òun ni ẹjọ́ tí wọ́n pè o nítorí pé wọ́n lè máa sọ pé àwọn làwọn ní ilẹ̀ náà mọ́ ìjọba ìpínlẹ̀ kwara ó ti fún wọn lówó gbà má bínú lórí ilẹ̀ ọ̀hún ní báyìí o kí wọ́n mọ̀ sọ pé àwọn làwọn ní ilẹ̀ náà mọ́ o torí pé kì í ṣe tiwọn mọ́ báyìí ni adájọ́ isaac ló fi ọwọ́ sí ó fi da ẹjọ́ tí wọ́n pè ọ̀hún ó fi dà sínú kànga ní báyìí àwọn tó jẹ́ agbẹjọ́rò fún àwọn olùjẹ́jọ́ barista josiah adébáyọ̀ ló ti wá ní ọba àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí adájọ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ tán ó ní inú àwọn dùn sí ìdájọ́ ilé-ẹjọ́ ní báyìí o àwọn mọ̀lẹ́bí mágàjí wọn ò lè sọ pé àwọn làwọn ní ilẹ̀ náà mọ́ tàbí ẹnikẹ́ni tó bá lọ lè ra ilẹ̀ lọ́dọ̀ àwọn mágàjí lórílẹ̀ yíká tá à ń sọ yìí á jẹ́ pé wọ́n ti fọwọ́ múná ni. àrà mẹ́rìírí mo lórí ológbò lórí àtẹ ṣe ní ìbọn ro lákọlákọ tí oníkálùkù ń sá àsálà fún ẹ̀mí rẹ̀ ẹni dúró gbé ẹni bẹ̀rẹ̀ dáná ṣòkòtò bá múlà méjì lálà báyìí ni ẹ̀mí kan lọ sí nínú iléèwé gbogbo nìṣe tìpínlẹ̀ kwara poli lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ìròyìn tọ́jú atótọ́rí lọ́wọ́ ni pé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní àwọn àbíkú àgbà tá a mọ̀ sí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà fìgbà pẹ́ ta ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tìpínlẹ̀ kwara poli tó wà ní ìlú ìlọrin níbi tí wọ́n ti sọ pé àwọn agbébọn ọ̀hún tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn tó ní kálukú sì ń sa àsánà fún ẹ̀mí rẹ̀ kó tó di pé wọ́n rán arákùnrin ọmọ akẹ́kọ̀ọ́ kan tí wọ́n ní ó ti fìgbà kan rí jẹ́
ọmọ akẹ́kọ̀ọ́ Kwara Poly ni kì í ṣe ọmọ akẹ́kọ̀ọ́ wọn mọ́ ìyẹn Oyèládé Àbíbù Ọláwálé ni wọ́n ní ó ti di èrò ọ̀run alákejì báyìí o bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò nínú ẹ̀kọ́ Kwara Poly wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n náwó gan àwọn afurasí kan tó sì jẹ́ pé wọ́n wà láhàámọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò báyìí. Nínú ìròyìn kan lẹ́yìn tí ilé ẹ̀kọ́ gbogbonìṣe tìpínlẹ̀ Kwara Poly tí wọ́n fi síta gbàtọwọ́ alukoro ilé ẹ̀kọ́ ọ̀hún Alimat Garba ló ti ní lóòótọ́ ni àwọn gbọ́ nípa rògbòdìyàn kan tó ṣe bẹ́ẹ̀ tó wáyé ní ilé ẹ̀kọ́ ọ̀hún níbi tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti fi gba igbe tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ìjà tí wọ́n fi pẹ́ ta tó sì jẹ́ pé ẹ̀mí kan ó lọ sí Ọláwálé ni wọ́n ní wọ́n rán sọ́run àrèmábọ̀ wọ́n ní Ọláwálé ló ti fìgbà kan rí jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ọ̀hún tó sì jẹ́ pé engineering department náà ni ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún ló wà ṣùgbọ́n o wọn ló ti kúrò ní ilé ẹ̀kọ́ láti ọdún pípẹ́ ṣùgbọ́n ṣá lásìkò tó tún wá sí ilé ẹ̀kọ́ Kwara Poly ni wọ́n ní rògbòdìyàn bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó sì jẹ́ pé wọ́n ti náwó gan àwọn afurasí kan o tí wọ́n ti ń ṣẹ́jú pẹ́ tí ìwádìí ó sì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó gbomi lójú ẹni tó ṣe bẹ́ẹ̀ tó wáyé ọ̀hún wọ́n ní lọ́pẹ́lọpẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò táwọn Kwara Poly ń lò wọ́n dágájá òun ló fà á o tẹ́bi láǹfààní láti borí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún tó ṣe di pé àwọn náwó gan àwọn kan.